lájà àwọn ìyá wa sí ní mọ́lẹ̀ abadan Muhammadu Rasulullah. Kí ló dé tí Muhammadu fífa Ìsá lọ́mọdún 6 o irú eléyìí kò bá aráyé mu ìwà burúkú lẹ̀dá ń pèlè yìí o. Kí ni Muhammadu rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́? Ó yẹ ká sọ èyí bá wà gbọ́. Yasoli wasali mudai ni mọ́lẹ̀ abadan aláàbíbíkà àìlèlè alẹ́kẹ̀kọ́lẹ́mẹ́. Ọjọ́ lọ́sọ̀ọ̀kan ọjọ́ òru kan Muhammadu gbéra nínú ilé rẹ̀ lọ́gbọ̀ọ́dọ̀ Abubakari lọ. Ó ní kó torí Allah kó fọmọ kan tó bí ìyẹn Aishatu kó fi táwọn lọ́rẹ. A'udhu billahi minash shaitani rajim. Ìyá wa ní kí Allah kó ya ẹ̀yin gbogbo mùsùlùmí òdodo láṣẹ Ṣẹ̀tánì àforíjì mi gbogbo lé o. Bismillahirrahmanirrahim. Abẹ̀rẹ̀ àwa sí wa lẹ́yìn ní bẹ̀rẹ̀ orúkọ Allah. Alhamdulillahi rabbil alamin. Wọ́n ní kí ìkẹ́ àti ọlá kó lọ bá wa. Bismillahirrahmanirrahim. Ọba lọmọdé máa bó jẹ́ wàjú yẹn ayẹgẹ ti mọ ọba lọmọ ṣe ń ṣe náà táwọn afá ẹ ṣàbá ń dáwọn afá yẹn náà bá ti wá bí wàjú tákìfùrú get ẹ máa fàágùn báyẹn tí mo bá ṣe ń ṣe. ms kò ṣe gbogbo gbàdọ̀ lẹ́yìn máa fi ní máa get ẹ náà ni wọ́n á get ẹ. so ẹ ṣe kan yìí yá wa so gbogbo nǹkan tá à ń ṣe yìí kò ń ṣe eré là ń ṣe ó lè dàbí eré lójú wa a kàn ń jí kí àwọn èèyàn mọ ìtumọ̀ nǹkan tí àwọn àfà àwọn sheik àwọn doctor tó hàn níṣẹ́ tó láwọn ń ṣiṣẹ́ fún Allah nǹkan tó ń ṣe tó fi ń gbowó lọ́wọ́ ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ̀yin brother and sister wa òun là ń ṣe tó ń dàbí àwàdà lójú yín bó ṣe rí náà là ṣe ń ṣe yẹn tẹ́ bá wo gbogbo àwọn àfáà yẹn ẹlòmí lè máa sọ èdè arábìkì àfáà lè máa sọ èdè arábìkì irú bàbá mi dín ní Bello yẹn kọ́ lọ́nba àforíjì tọ́yẹ pé ọlọ́nba máa ń dáríjì yẹn lóòótọ́ o wọ́n ní àwọn ọmọ kéwú táwọn ọmọ ilé kéwú yẹn bá ń ṣe wọ́n máa ń ka kéwú báyìí bàbá mi dín ní ọmọ tún nǹkan míì èdè arábìkì náà sọ bàbá mi dín ní Bello máa tún nǹkan míì bẹ́ẹ̀ ni Buhari ọmọ Musa náà tí àwọn ọmọ Buhari ọmọ Musa tó bá ń ka kùrá ó máa ń ka èdè arábìkì Buhari ọmọ Musa máa tún nǹkan míì àbí kí Ajánẹ́sì kẹ́ máa ka èdè arábìkì kájánẹ́sì míì mọ́ tu so gbogbo rádaràda tó máa ń ṣe nìyẹn báwo náà ṣe ń jẹnẹrétì kínní àti ilé kéwú náà ti máa ń practice ẹ̀ àti ilé kéwú náà ti máa bẹ̀rẹ̀ tó gbogbo nǹkan yẹn bẹ̀rẹ̀ máa ti rí maulud wàólímọ̀ gbogbo àwọn nǹkan oríṣiríṣi sàádà so ibẹ̀ ló ti máa yan olórin ẹni tóhùn rẹ̀ dùn fórin ẹni tóhùn rẹ̀ dùn fi kọ́ máa kéde arábìkì wọ́n máa practice ẹ̀ ni torí pé wọ́n mọ̀ bí táwọn ti lè generate owó nìyẹn kò sí nǹkan míì tí kì ní ìfẹ́ ó fún àwọn àdúgbò rádaràda tó ń ṣe yẹn náà lọ ẹ̀ ń so lórin kò ẹ̀ ń ṣe amúlùdùn láyé pé bóyá a lè máa gbọ́ wà sí yín inú olúwa lè máa dùn kò sí nǹkan tẹ́ ẹ̀ ń sọ ju pé kẹ́ máa dẹ́rù bà àwọn èèyàn lọ ẹ̀ máa wọ náà ni kinní kan màlẹ́kà méjì kan máa yọjú sí yín wọ́n máa béèrè pé ta làlá yín ẹ̀sìn wo lẹ́sẹ̀ ilé ayé gbogbo nǹkan yìí rọ́bìsì ni ilé ayé ti lajú náà ẹni àwọn òpíkẹ́dì kan máa ṣẹ̀sì tó wá wù but ẹ jí kí peace reign báwo lẹ́yìn kan máa ṣe pera yín láàfà níṣẹ́ ẹ máa sọ̀rọ̀ burúkú sílẹ̀ Yorùbá ẹ máa sọ̀rọ̀ burúkú sí anybody ẹni tó ń ṣe wàhálà pé báwo la àṣírí ẹ̀ ò ṣe ní tú báwo làwọn ọmọ wọn máa ṣe ṣàṣeyọrí tí ò bá yí kírun ẹ máa ní ẹlẹ́bọ ni kinní kan ni iná kan ní ọwọ́ ni sẹ́yìn lẹ́ pín náà ni tí ò bá sáré ọjọ́ iwájú àwọn ọmọ rẹ̀ lásìkò tó yẹ kó sáré ọjọ́ iwájú wọn tí ìrìn àjò ọjọ́ iwájú àwọn ọmọ rẹ̀ bá mẹ́hẹ àwọn aráàlú náà láàbù pé kò ń ṣe abiyamọ gidi tó bá wá fèsì irun tí ò tọ́jú àwọn ọmọ tó bí irun tí kí yẹn kí ló fẹ́ ó fà rẹ̀
kí ni àǹfààní tó wà bí kéèyàn máa kírun gan ẹlẹ́yin ṣàdúrà ní gbogbo nǹkan tẹ́ ń kà níbi ìrun tẹ́ ń kí là ń kà ní Yorùbá yìí gbó ló jádúrà ń bẹ ẹ wá sọ fún wa. nǹkan yìí wọ́n fẹ́ jẹ́ just a pure rubbish nǹkan tí ò nítumọ̀ máa lọ kírun máa gbàwẹ̀ máa plan for nonsense ro ọjọ́ iwájú yín plan fúnra yín plan fáwọn ọmọ yín ẹ wá lẹ́yìn ṣẹ̀sìn ẹ jí ká ronú nípa nǹkan tá à ń ṣe ẹ wà àwọn tó gbẹ́sìn wá yìí everyday wọ́n wá tẹ̀síwájú fún lu wọn àwọn tó gbé Quran àti Bible wá àwọn náà ṣe mọ́tò àwọn náà ṣe fóònù tá à ń lò yìí wá ètò wọn fi ìmọ̀ tó fi ṣe fóònù tó fi ṣe mọ́tò tó fi ṣe jet wá ètò wọn fi sínú Quran fún wa wá ètò wọn fi sínú Bible fún wa káwa náà lè kà á ká lè máa produce nǹkan táwọn ń produce yẹn tó wá jẹ́ pé àwọn Christian àtàwọn Muslim tó gbẹ́sìn wá fún wa àwọn Arab àtàwọn òyìnbó tó gbẹ́sìn wá tó wá jẹ́ pé lóòótọ́ wọ́n fẹ́ràn wa so àlùjọ́nà tó ń ròyìn fún wa yẹn pẹ̀lú iná yẹn tó wá jẹ́ pé wọ́n fẹ́ pé inú àlùjọ́nà yẹn láyé ká wọ̀ tó fẹ́ wá pé inú àlùjọ́nà yẹn àjọ máa wà ń bẹ̀ o àjọ máa gbádùn nínú ẹ̀fù yẹn o àjọ máa wà ń bẹ̀ àjọ máa gbádùn ṣèbáwọn náà ń ṣe mọ́tò àwọn náà ń ṣe jet àwọn náà ṣe fún oríṣiríṣi àwọn náà ṣe many things tó wúlò fún wa wá ètò fífi ìmọ̀ yẹn sínú Quran tó gbé wá fún wa wá ètò fífi sínú Bible tó gbé wá fún wa yẹn káwa náà máa wá kà tó yẹ pé a nídìí láti máa kó owó lé lọ tá mọ́ nǹkan táwọn náà bá ń produce lọ́dọ̀ wa àwọn máa rà lọ́wọ́ ara wa àwọn náà wọ́n máa jẹ́ benefit fún wa bẹ́ẹ̀ wọ́n fi sí torí pé wọ́n ò fẹ́ wa fún oríire wọn ò fẹ́ wa fún tẹ̀síwájú wọn ò fẹ́ wa fágbéga ni wọ́n fi gbé Quran tó yẹ pé kéèyàn kà fún 200 years o lè generate anything even though oògùn orí fífọ́ o lè find rẹ̀ nínú rẹ̀ kátó wá pé o máa generate technique kan nínú ẹ̀ kò sí bẹ́ẹ̀ sí fẹ́ rí àwọn kinní yóò nítumọ̀ ìfàsẹ́yìn ló kó wá bá wa ìfàsẹ́yìn ló gbé wá bá wa gbogbo àwọn bàbá wa àwọn irúmọlẹ̀ wa tẹ́ ń sọ̀rọ̀ sí tẹ́ ń tẹnu àbùkù lù wọ́n gbogbo wọn náà fi nǹkan tó dá kalẹ̀ fún wa gbogbo àwọn bàbá wa gbogbo àwọn ẹni orí sàdá wa nílẹ̀ Yorùbá gbogbo àwọn irúmọlẹ̀ wa gbogbo wọn náà fi ohun tó dá kalẹ̀ ni wọ́n èyí tó jẹ́ òbí lọ́kùnrin nínú wọn ó ṣe ẹ̀tọ́ rẹ̀ fún wa èyí tó jẹ́ obìnrin tó jẹ́ ìyá nínú wọn wọ́n ṣe ẹ̀tọ́ wọn fún wa gẹ́gẹ́ bí abiyamọ wọ́n provide oúnjẹ tá máa jẹ fún wa wọ́n provide èdè tá ń sọ yìí wọ́n provide ẹ̀ kalẹ̀ fún wa wọ́n generate ìwà ìhà tá lè kọ́ síra wa báwo la ṣe lè bára wa gbé nínú ìlú tí peace máa fi wà wọ́n ṣe everything fún wa bẹ́ẹ̀ àìnítẹ́lọ́rùn àwọn tó wá kó wa lẹ́rú tó pa àwọn bàbá wa nípakúpa tó pa àwọn ìyá wa nípakúpa tí wọ́n tẹ̀ wọ́n lọ́dà àwọn náà wá gbé ẹ̀sìn wá fún wa ká máa lọ chọ́ọ̀chì ká máa lọ mọ́sálásí at the end of the year ká wá sọ tax ká kó owó lé ká kó lọ́ọ̀ta àti gbogbo yín ẹ̀ wọ́n pé ẹ̀ ń ṣe nǹkan tó normal ẹ̀ ń ṣẹ̀sìn ẹ̀sìn lẹ̀ ń ṣe náà òpingbà tẹ́ bá ti lè ronú ọ̀pọ̀lọpọ̀ wa tàbá ti wá travel outside Nigeria gbogbo wa àwọn nǹkan tó ṣẹlẹ̀ lórí ayélujára ẹ wo àwọn òyìnbó tó gbẹ́sìn wá fún wa ẹ wo environment wọn nínú TV àwọn Arab tó gbẹ́sìn wá ẹ wo environment wọn nínú TV tàbá tẹ̀ tí lọ́bẹ̀ ẹ wo bó ṣe rí ẹ wá wo tiwa tá à ń sáré àlùjọ́nà tá à ń sáré heaven àwọn òpé kó lóko má lóko ẹni tó bá fẹ́ kírun kó kí ẹni bá fẹ́ gbàwẹ̀ kó gbà ẹni bá fẹ́ lọ chọ́ọ̀chì kó lọ but what we are trying to tell you guys is that kí ni ìwúlò nǹkan yìí nínú àwùjọ wa kí ló wúlò fún ẹja jáwó lápò tí ó yọ ẹja gbómi lákaná ẹ wo gbogbo àwọn àfáà yẹn tá bá ka Quran kan yọ àbẹ̀tà tó bá sọ̀rọ̀ kan bíbáyìí àwọn ò ní ṣépè fẹ́ anybody torí tẹ́lómi bá wá bíbá tó wá sọ pé à ń ṣe pé
ó máa ń jẹ́ nǹkan tó máa ń yà mí lẹ́nu pé sẹ́yìn ò ń gbọ́ program àwọn àfáà yẹn ni ẹ lọ gbọ́ ìpè tó máa ń ṣe fáwa ẹlòmíì lè fi bí báyà bí 10 hours àbí 5 minutes kó fi ṣe ìpè lórí program 10 minutes a fi 5 minutes a fi ṣe ìpè sẹ́yìn ò kí ń gbọ́ ni but still a ò ní ṣépè fún wọn bẹ́ẹ̀ tí èèyàn kó bá ara wá ìgbà tó bá ara sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ láàrin ara wa báyìí ẹ máa láà ń ṣépè ta ló ń ṣépè ó pàdé program àfáà kan lánàá àbíjẹta nìyẹn ẹ bọ́lọ̀ ó ní àwa sọ pé Allah òun ni sìgìdì yẹn ìbínú Allah ó máa dé báwọn kan tálà láà lè bínú sí Allah powerless náà Allah ò lè ṣe nǹkan kan náà bí Muhammadu jìyà tó fún Allah ikú oró ló padà pa lánàá ló padà pa Muhammadu náà kò sọmọ kankan tó gbẹ̀yìn ẹ̀ Muhammadu ò nípa nílé ayé ìwọ̀n tí Allah wá fi lè gba Muhammadu lẹ̀ bí Muhammadu sì jìyà fún tó àwa táwa ń sọ̀rọ̀ Allah nípa àwọn nǹkan tó ní kí Muhammadu ó dìlífà fún yín tí ò dáa tẹ̀bá wá expect pé Allah lè ṣe ẹ̀kẹ́ fáwa ìrọ́lẹ̀ ń pa so gbogbo èpè tẹ́ ń ṣe àwọn ọ̀rọ̀ òdì tẹ́ ń sọ lẹ́nu yẹn forí ara yín ni ẹ kàn fi make noise ẹ fi waste energy yín ni èpè tẹ́ ń ṣe kẹ́ẹ́sẹ́ pé fógún ọdún fáwa kò lè ṣe kankan fáwa torí ẹni tó bá hùwà èpè lè pé máa mú Islam tẹ́ ń polo fún wa kí la fẹ́ benefit nínú ẹ̀ Christian tẹ́ ń polo fún wa kí lèrè rẹ̀ nílé ayé tájọ wà yìí àwọn tó gbé Islam wá fún wa wọn ò lè fún wa níwèé gbèlú wọn a lè rọmọ wọn fẹ́ wọn ò lè ta wọn plot of land fún wa àwọn tó gbẹ́sì wá fún wa nìyẹn tó ní ẹbì kan bẹ o nínú àlùjánnà o àmàmà fẹ́ 72 veg àjùmọ̀mà mutí kò wá gbogbo nǹkan tó ń ròyìn inú àlùjánnà yẹn gan sí kò sí nǹkan tó wà lálùjánnà yẹn tí ò sí ilé ayé yìí gbogbo nǹkan tó ń ròyìn fún inú àlùjánnà ẹ máa bóbìnrin sùn ẹ máa mọtí ẹ máa lá oyin different things gbogbo nǹkan yẹn àti fojú kàn lé ayé yìí báwo ló ti fẹ́ jọ wá lójú àlùjánnà. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ o. Yes sà. Ẹ dẹ̀ kú atótónu náà sà. Ṣé ń gbọ́ mi sà? À ń gbọ́ yín o. Ṣé rí ọmọ kékeré lèmi náà ṣe understand? Ọmọ Yorùbá sì ni mí ṣe understand? But pẹ̀lú làákàyè bó ṣe kéré tó yìí nǹkan kan wà tó wà obvious pé humanity ọ̀tọ̀ religion ọ̀tọ̀ ṣé ń gbọ́? So now the first thing tí ó kó bá láfíríkà ni pé ẹ̀ka yọ ti religion kù ṣé kò tó mo sọ yẹ yín lára àwọn nǹkan táwọn bàbá wa ń lò ń gbà yẹn okay before the arrival of let's say Maggi ṣèbó nìkan táwọn èèyàn bàbá tó fi dáná tẹ́lẹ̀ kó tó di pé Maggi dé àbí but there's something about we Nigerians or let's say Africans generally Nigerians and Mawa specifically tá bá ti adopt any Western ideas a máa ń neglect nǹkan tó jẹ́ títí wa ṣé kò tó mo sọ yẹ yín now bẹ́ẹ̀ ṣe ń sọ lọ́n pé ìṣẹ́ yìí nílé ayé yìí èmi àti ilé máa jọ wò kọ̀ọ̀kan náà kí understanding wa kó yàtọ̀ ṣé ń gbọ́? Now this Islam we are talking about there's an ayah in the Quran that says that the deen is not by force la ikraha fi din ṣé kò tó mo sọ yé now wallahi you are very free to actually preach your gospel to anybody kò sí nǹkan tí mo fẹ́ sọ fún yín ẹ jù mí lọ right ẹ mọ̀ kọ́ tó right ọmọdé gbogbo wa ẹ mọ̀ kọ́ tó right lọ́wọ́ àwọn òbí ẹ wa mọ̀ kọ́ tó wrong ok ká má tẹ̀sán pé àmọ̀ kọ́ tó right àwọn tó wrong ibi táwọn òbí wa bá bí wa sí ẹsẹ̀ tó bá fi wá lé yẹn ó máa ń difficult fún wa láti lè sọ pé kí ẹ̀kọ́ wa jí lọ́wọ́ kọ́ sọ pé ibi tẹ́sẹ̀ táwọn òbí wa wà ẹ̀ ó wrong. That is where ibo lẹ lọ gan báyìí wọ́n ní láwọn mi ní bàtà kí ló tí mo dùn lọ sí gan muslim ni ní pé sí muslim ní mùsùlùmí 100%. ẹjọ ibi báyìí ètò fún ilẹ̀ Saudi làwọn máa ń ṣe ká sọ̀rọ̀ nípa Quran hadith
tẹ̀sí má bínú, ẹ fún mi one ẹni minute. sùúrù All Allah right, sir. Muhammadu Saudi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ mùsùlùmí báyìí Naam. ṣẹ́ẹ̀lì bá wa sọ dáadáa márùn-ún ẹ sáà mọ̀ nǹkan tó ń pè ní dáadáa Ṣẹ́yí, tí bá ṣẹ́ẹ̀mọ̀ sọ nǹkan dáadáa tó ń 100 pè ní dáadáa bí mo wà pẹ̀lú yín sà. Tí ẹ bá sọ jọ ẹni sùúrù ẹ jí sọ̀rọ̀ tẹ bá ní ohun tẹ fẹ́ sọ́gbà yẹn lè sọ gẹ́gẹ́ bí àwọn àáfàá kábẹ̀rẹ̀ látòrí bàbá Mídínì Bello àwọn ti lọ ká àwọn yẹn kúrò yẹn kó àwọn ti wà àwọn ti pa àwọn ó ti kù wọ́n pẹ̀lú Ọlọ́run ọba kábẹ̀rẹ̀ látòrí Buhari ọmọ Musa kájẹ lo Buhari ọmọ Musa àti ẹ̀sáǹpù báyìí káwò pé ní generation ti tèmi ń sọ̀rọ̀ pé àwọn àáfàá tó ti dàgbòrú nígbà yẹn Buhari ọmọ Musa wà nù wọn tó yẹ pé kò sí ọ̀rọ̀ òdì tí wọn lè sọ sílẹ̀ Yorùbá kò sí ọba tí wọn lè bú kò sí irúmọlẹ̀ wa tí wọn lè tẹnu àbùkù bù kò sí ẹni orísàdá wa tí wọn lè bú kò sẹ́ni tí wọn lè rẹ̀ yẹ́ ní Nàìjíríà nígbà yẹn nílẹ̀ Yorùbá Buhari ọmọ Musa pẹ̀lú wọn lẹ́nu tí wọn ò gbó lẹ́nu asọ̀rọ̀ sọ́bótò ológo àná Buhari ọmọ Musa ọ wà nù wọn nọ́mbà 1 ni gbogbo nǹkan tí wọ́n ń sọ láti gbà yẹn títí tó fi dè níyìí sí táwọn pé àbọ̀ sí ń ròyìn ànábì mọ́mọ́ gbà ẹ̀ bọ́ sí ẹ́ bí ànábì mọ́mọ́ gbà ẹ̀ lẹ́ni wá ń sìn tí ayé ti dáyé ayélujára tí anybody ti lè ka Quran lédè tó bá wù wọ́n ti lè ka dis lédè tó bá wù anybody táṣìírí ti tú dáadáa márùn-ún Muhammadu tí wọ́n wá ń ròyìn fún wa ń gbà ẹ̀ tán ní Muhammadu yìí ó dájú bàbá àwọn lọ ó dájú ẹni tó provide àmàlà fún wa nílẹ̀ Yorùbá pé Muhammadu ó dájú ẹni tó provide iyán fún wa nílẹ̀ Yorùbá ó dájú àwọn tó ń kírètè èdè Yorùbá yìí lọ ó sá gbé Muhammadu ó dàbí wúrà àti fàdákà gbà yẹn but now ilé ayé gbà yẹn náà là ń lò sí o àwa tí Buhari ọmọ Musa ó pọ́n Muhammadu lé tó gbé Muhammadu lárugẹ fún wa ń gbà yẹn àwa náà nìyí àwa náà làwa jáde síta làwa ń béèrè báyìí sí pé Muhammadu tí ẹ ń ròyìn fún wa nígbà yẹn bó ṣe ẹ́fì tó ẹ bá wa sọ dáadáa márùn tó gbélé ayé ẹ̀ ṣe oore márùn oore tí dáadáa mo fẹ́ pè ní kó lè yé yín ni ò dáadáa bí oore ìkan nínú méjèèjì ẹ bá wa sọ márùn gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo. Alright sir, kí tó lọ jìnnà náà ṣé ẹ rẹ́dí láti gbọ́ òótọ́ sà mi mo máa ẹ put ọ̀rọ̀ yẹn mi ò really good láti ṣe rẹ́dí láti gbọ́ òótọ́ ẹbí nínú òyìnbó there's something we call àwọn àbíbáyé pẹ̀lú àwọn àbíbáyé fòótọ́ ni. Alright sir, ṣé mo tọ́ pé ẹbí there's something we call dogmatism in the English language ṣé kò tún mo sọ yẹn bí mo ṣe wà báyìí sí bí mo ṣe wà báyìí mo jẹ́ mùsùlùmí báyìí sí tí bá wà lẹ́yìn mo ní a lot of Christians lọ́rẹ̀ and I have a lot of traditional worshipers lọ́rẹ̀ now being a Muslim does not mean that tó bá ń sọ̀rọ̀ mi ò ní dákẹ́ ṣe ìfẹ́ àkọ́kọ́ brother mi ìkejì ni pé ṣe ilé ayé tọ́lọ̀ ń dá yìí kò sẹ́ni tí ò ní wúlò kódà wèrè bó ṣe wà wèrè ní wúlò ọjọ́ tó bá dé tí kò tó mo sọ yẹn. bẹ́ẹ̀ni. now kò wá sí bí èèyàn ṣe lè hùn kó wà láyé ètò kó yẹ ṣe kú tó Ọlọ́run lè gbẹnu ẹ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni o. so that is to show you that no knowledge is a waste. ó wá kù sówó oníkálukú tó bá ṣe fẹ́ lò ó sí. that is one. number 2 ni bí ṣe yóò gba àwọn àfáà tẹ́sọ yẹn ṣé nǹkan tó mo sọ yẹn fine. bẹ́ẹ̀ni. they have the knowledge does not mean they are perfect. One, they have the knowledge does not mean they are good. Ó di méjì. Mo lè máa sọ bí bàbá Alpha ẹ má ṣe ṣìnà mọ́ kí mi ò dẹ̀ má ṣe ṣìnà. Ṣé kò tó mo sọ yín? Ọwọ́ ẹnu mi kọ́ mo ìwà mi kọ́ mo fẹ́ ṣe wo. Ìwà ọ̀rẹ́ ní la máa tẹ̀lé àníwúwà yín. Reason ni pé ẹni tó sọ ní kí ẹ má ṣe ṣìnà mọ́ yẹn. Ó pọ́sì kó nǹkan ti kàgbákù kan níbi ṣìnà yẹn. Kó a máa sọ fún ẹbí ìkan tẹ́ ẹ̀ ń di kó yé wa ń sìn ni pé Muhammadu tó ní ká má ṣe ṣìnà òun gangan ló lórí àwọn oníṣìnà àbí àpèjúwe nǹkan tẹ́ ẹ̀ ń sọ yé mi báyìí. Brother, if you understand who the Prophet Muhammad is, he is the perfect mankind in the whole world. Perfect mankind in the whole world. Yes, brother àti kankan làjọ sọ ẹ̀yìn náà ni mo wà. Ẹ wá bá wa sọ ìdí tó fi jẹ́ perfect. Ẹni sùúrù ìdí tí Muhammadu fi jẹ́ perfect. Ẹni sùúrù ìdí ẹ yẹ bá wa sọ ẹ sí. The first one
the first one lára ń tànà bí dá sí ni pé òun ló jẹ́ ká mọ̀ nǹkan tá a wá ṣe láyé gangan, which is the main purpose why we are created is to worship Almighty Allah. Every other things are minor thing. You don't have to believe it, brother. The main reason why we are created on earth, both man, animals, and everything in the whole world, Brother is mi, to create is to worship Allah. century wo ni Muhammadu wálé ayé? Àkọ́kọ́ nìyẹn. Century wo ni Ẹ Muhammadu keep wálé ayé question ní sir. sùúrù? Ẹ má bá mi Century keep wo ni question Muhammadu wálé tí bá ayé? ti dáhùn márùn yẹn tán. Okay, ó yá ẹ ti dáhùn Brother, alákọ̀ọ́kọ́. tí bá ti Òun ló dáhùn jí ká márùn yẹn tán, tẹ máa mú yẹn bọ̀. That's the okay. first one. So the first thing that makes the prophet a good person ni pé òun ló jẹ́ ká mọ̀ tá a wá ṣe láyé. Ó dàbí kọ́ mọ́ law school. Kó a máa mú politics ahead the academic performance. Kó máa mú social activities ahead the academic performance. The main reason why you are to attend a school is to learn. So the main reason why Almighty Allah created you and I and everybody in this world is to worship Him alone. That is the first thing. Okay, Muhammadu The ló jí second ká thing mọ̀ ni ilé pé ayé. Muhammadu ló jí ká mọ̀ bá ṣe sìn Allah. Ó di méjì. the first kọ́nà mo tẹ̀ ṣe sọ sà. The second thing ni pé Okay. a Muhammadu gbọ́ ló jí rí ká wálé ayé. a gbọ́ rí nínú ìtàn Nábì táwọn bíi ti ní pé ká máa fi àìdá sun àìdá. Mi ìmọ̀ àdísílẹ̀ ti gbọ́ omi ìmọ̀ Ká má àdísí fi mi ká o. má fi ẹ̀bi ibi san ibi. Ànábì ló jí ká God mọ̀. bless you. Nǹkan tí mo sọ kọ́ nìyẹn o, brother, ṣé ẹ̀ ń listen sí mi? The Ẹni prophet àná has never encouraged anybody. Ṣé ẹ̀ ń gbọ́? He has never láti encouraged fi ibi anybody. san bí. God bless you. The same Ó thing di náà ni méjì. ibi. Bí. Ó di méjì bẹ́ẹ̀. Ànábì ló tún wá kọ́ wa. Ó encourage wa. Ó gbà wá níyànjú bá ṣe nífẹ̀ẹ́ àwọn òbí wa. Mm. Eh? Bí. Muhammadu ló jí ká nífẹ̀ẹ́ òbí. Ó di mẹ́ta, ó kú méjì. Ó di mẹ́ta báyà rí. Bẹ́ẹ̀ ni. Lára àwọn téèyàn fi ń gbélé ayé, ìmọ̀ wà ń bẹ̀. Ìmọ̀. Ànábì ó sọ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó já rálẹ̀ ànábì pátá. Ànábì ni tí even tí kò bá jẹ́ pé tó bá jẹ́ ìmọ̀ ẹ̀kọ́ pé lọ́kọ́ ní China, he encouraged every of his Sahabas, every of his followers Ìmọ̀. to search for knowledge. Ìmọ̀. Ó payọ̀ kan. Ṣáà ẹ̀kọ́ tó kù yẹn màá fi sí ni pé ànábì ìkọ́ tó mo fi bẹ̀ náà màá fi parí. Màá kàn diversify yẹn ni. The first thing I said was that the prophet died on earth. Ṣáà the last one tí wàá fi sí náà ni pé ànábì náà ló yẹ ká mọ̀ pé bí àṣàrí ò ṣe rí rè tá bá kú tán, bálíkì àmọ̀ ṣe rí rè tá bá kú tán. So before I go further or before you ask your question, sir, Okay. there's something about life. Ẹ̀yin tí ṣe rí nǹkan tẹ́yìn gangan preach, ṣe get, ẹ ti ń go against ẹ̀. Ẹni sùúrù ẹja ṣe báyìí. Ìkan márùn-ún ni mo béèrè lọ́wọ́ yín ẹ̀dẹ̀ ti dákọ̀ márùn-ún. Ẹ jí ká wá bẹ̀rẹ̀ ní báyìí. Sí ẹ lè fún wa ní evidence ibi tí Muhammadu ti sọ pé torí òun ni Allah fi dálé ayé. Bí tí ò bá sí Muhammadu kò lè sílé ayé. Ṣé mo sọ wípé torí òun lọ́la láti dá ayé ni? Yes, na ẹni tí ò bá sí Prophet Muhammad kò lè sílé ayé pé torí rẹ̀ ni Muhammad ni Allah fi dálé ayé. Irọ́ ọ̀kan tí mo sọ kọ́ nìyẹn, tó bá wà ìbáyé lè jẹ́rìí mi sí. Mo sọ pé ànábì ló jẹ́ ká wá mọ ohun tá a wá ṣe láyé. He revealed the Ilé ayé purpose of méjìlá sọ̀rọ̀ yẹn ẹlànàbì ló jí ká mọ ohun tá a wá ṣe láyé. Ànábì ló torí ànábì ni Allah fi dá wa sáyé. Ẹ pé nǹkan méjì tẹ́ sọ nìyẹn. Mi ò sọ bẹ́ẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀. Mi ò sọ bẹ́ẹ̀. Mi ì sẹ́.
Ànábì ló jẹ́ ká wá mọ̀ ká ṣe láyé ẹ fún wa ní example nǹkan tá a wá ṣe láyé tó gbé kí wá n fún tó wa. wá sí láyé gangan tá níbi di ká mọ̀ Ọlọ́run la wá sìn láyé. kí lẹ Ẹ sọ fún wa l'example báwo la ṣe fẹ́ sìn Ànábì ló wá sọ ẹ ṣe farabalẹ̀. Ànábì ló wá sọ fún wa nǹkan tá a wá ṣe láyé. To give you the example Nǹkan is tá a not lè the wá first thing, sir. ẹ farabalẹ̀ ẹ ti You sọ̀rọ̀ náà understand? jẹ́ ká ẹ farabalẹ̀. Àti sọ púpọ̀ ní issue. Ẹ But farabalẹ̀ sí sùúrù ẹ jẹ́ á béèrè question ṣé mo rush pẹ̀lú yín? àbí nẹ́tíwọ́ọ̀kì. Hello? Ṣé ń gbọ́ mi ṣá? Mo ń gbọ́ yín, sir. Ṣé ń gbọ́ mi? So ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a múlẹ̀ ọ̀kọ̀ọ̀kan. So Ànábì ló wá kọ́ wa ní nǹkan tá a wá Ànábì ló jẹ́ ká mọ̀ nǹkan tá a wá ṣe láyé. So kí ni nǹkan tó jẹ́ ká mọ̀? Kí ni nǹkan tí a wá ṣe láyé tó jẹ́ ká mọ̀? Mo make mention kí ni kọ́ Kí lẹ́yìn ni kan nǹkan pé tá a wá ṣe láyé tó jẹ́ ká mọ̀? Ọkùnrin yìí ẹ dáhùn question ni ẹ má Am I waste time speaking wa. with Kí ni nǹkan tí Akànbíọ́lá ni mo bá sọ̀rọ̀? sọ̀rọ̀ mi ṣé ọkùnrin yóò gbọ́ ọ̀rọ̀ tí mò ń sọ? Hello? Ṣé Mr. Malik ni mo bá sọ̀rọ̀? Ṣé network tèmi ni àbí Mr. Hello? Malik lẹ́ ń bá Mr. sọ̀rọ̀? Malik à ń gbọ́ Mr. Malik lẹ́ ń bá sọ̀rọ̀ Mr. Marin dọ̀jà ẹ̀ Mr. Malik lẹ́ ń Mr. sọ̀rọ̀. Malik, ṣé ẹ̀ ń gbọ́ mi? Yes, mo wà pẹ̀lú yín. Yes, before I go further on why we are being Before you created go on further, earth, sir. kí ni nǹkan tó wá kọ́ wa? Yes. No, me, story the first. Kí ni nǹkan tó wá kọ́ wa tí ó yẹ sí pé òun ló jẹ́ ká That's mọ̀ the nǹkan problem, tí Mama Grace. òun You ló are all jẹ́ ká mọ̀ nǹkan dogmatic tá a about wá what ṣe you are láyé. going to do. Kí ni nǹkan òun tá a wá ṣe láyé? Kò sí mo fẹ́ sọ fún yín tẹ́ bá wà dogmatic Kí ni because you are nǹkan not tá a letting wá us know what to do. network wọn ló question ni mò ń late béèrè náà. network wọn late Hello, sir. Ah, fuck. gbogbo nǹkan tẹ́ ń sọ là ń gbọ́ bẹ̀ network yìí ó dàbí pé ó late kó tó dọ́dọ̀ yín bóyá network yín ni. Bàbá mú wáfà yìí lọ tà. Kí ni màá dùn ún? Bóyá network ti bọ̀ ẹ̀ ọkùnrin yẹn ni ó wà òkè. Mr. Marin Ráwọn dọ̀tí èèyàn. Mr. Marin Hello, ṣé ẹ gbọ́ mi, sir? à ń gbọ́ yín sẹ́yìn náà ń gbọ́ mi. Mo ti ń gbọ́ yín báyìí, sir. Mo ti ń gbọ́ yín báyìí, Alright, sir. so nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ ti fún wa ní àwọn nǹkan márùn-ún tẹ́ ẹ ní ọ ṣe wọ́n wá ń béèrè lọ́wọ́ yín pé kẹ́ ẹ fún wa ní ẹ̀rí so ẹ farabalẹ̀ kẹ́ ẹ listen sí nǹkan tó ń béèrè nǹkan tó bá bí yín ni kẹ́ ẹ dáhùn tí ẹ ò bá ní ìdáhùn fún kẹ́ ẹ sọ pé ẹ ò ní ìdáhùn fún so that kó lè lọ káwọn èèyàn tó fẹ́ kẹ́kọ̀ọ́ kan lè kẹ́kọ̀ọ́ ṣe get ṣé nǹkan tí mò ń sọ ṣó yé yín. Nǹkan tí ẹ̀yin wá fẹ́ understand ni pé you are asking me question, at least I've answered one of your questions. But I'm trying to clarify something before I go further on any question I want to answer. Clarify kankan ọkùnrin ẹ jọ̀ọ́ ẹ ti sọ̀rọ̀ ẹ dẹ̀ tí à ń ṣàgbọ̀n àwọn nǹkan tẹ́ ẹ It sọ is ẹ very ṣe important for me to clarify what I want to kúlẹ̀tẹ̀ clarify. farabalẹ̀ báyìí ẹ farabalẹ̀ kúlẹ̀tẹ̀ farabalẹ̀ ẹ farabalẹ̀ náà so Chairman, nǹkan tẹ́ ẹ tí tó àwọn rush dáhùn fún yín kí question lẹ́mí ìgbàgbọ́ mo fara balẹ̀ sà. Mo fara balẹ̀ náà mo fi sọ fún yín sà. Ẹ̀yin ò fẹ́ lísìn sí mi. sẹ́yìn wá lísìn sí mi ń ṣiṣẹ́ jẹ́ kí n sọ̀rọ̀ látàárọ̀ so ẹ jẹ́ Àyè kí n pẹ̀lẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ láti ẹ̀kọ́ ni. Ṣé ọ̀rọ̀ wọn kọ́ sí sọ̀rọ̀ ẹni mi sínú tẹ́lẹ̀ ni? ọkùnrin yìí ẹ jẹ́ kí n sọ̀rọ̀ náà nígbà lẹ́yìn ṣe báyìí ẹ jẹ́ ká béèrè question ẹ ti sọ̀rọ̀ kalẹ̀ ṣẹ́ fẹ́ ẹ̀yin lẹ́dí gbé wa kó wa sí bíbá yìí so nǹkan tá à ń béèrè ni pé ẹni ànábì òun ló jẹ́ kí a mọ nǹkan tí a bá ṣe láyé so kí ni nǹkan ọ̀hún tá a wá ṣe láyé that's the question very simple so àwọn nǹkan tẹ́ claim kalẹ̀ ẹni Muhammadu nǹkan dáadáa tó ṣe láyé so a dẹ̀ fẹ́ mọ̀ so ẹ kàn sọ̀rọ̀ kalẹ̀ ní so ó kù ká verify ọ̀rọ̀ tẹ́ sọ Like I said earlier that one of the conversation ẹ farabalẹ̀ náà conversation tó yẹ kó máa lọ jẹ́jẹ́lì so ẹ máa tún máa dà sí kinní so kó máa lọ létòlétò ẹ ti brother, sọ̀rọ̀ kó sẹ́ni you are insulting me and making me feel like I'm guilty. I'm trying to kí calm. ni I'm trying to be ohun calm tó as much as I can. But the Muhammad ló point jẹ́ is, kí a mọ̀ you are nǹkan tá a wá making ṣe you are láyé making me feel like an opposition against just one person. To my own ẹ̀yin lè belief, mọ̀ I believe you are here to kí ni them here. Social media kí now, ni it is a public place. àáfà kí ni No, kì í Muhammad ṣe jẹ́ ká àfà, mọ̀ brother. I am a nǹkan tá a wá Muslim. ṣe I'm not láyé an àfà. Ìyìn sílé kí o kankan. ok ó dà I'm bẹ́ẹ̀ just, so I am a Muslim. I'm a proud Muslim, 100%. But I'm not an àfà. but ẹ kéwú ẹ proud Muslim ẹ kéwú wáyé tẹ fi ń jẹ́ Muslim láì kéwú Mo sọ pé ó túmọ̀ sí pé ẹ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe mo kí o kọ́ ní issue. Baba, are you trying to insult me or you are trying to make us no talk true, sir? mi ò ní sọ́ọ̀tì yìí torí pé Allah gan sọ pé fa'lam annahu la ilaha illallah wastaghfir li dhanbik so sọ nù Kùránì wípé ẹ wá mọ̀ so gbogbo àlọ́ ti sọ ó ní kẹ́ ẹ wá mọ̀ nípa òun so
why tẹ̀ ṣe ń sin Allah tẹ̀yìn náà fún wà mọ́ so ṣe màgá tẹ̀ ń ṣe tí mo sọ pé mo wá mọ̀ ni ẹ pè mí láàfà ẹ mọ̀ ọ́ tẹ́ mí by àfà. You know what you mean like, when you call someone an alpha, you know what you mean by that. Yes, mama. So when I'm telling you I'm not an alpha, you know what I mean. You don't have to change the scenario. Mr. Malik, can someone else talk, please? You have your agenda, please. My agenda is to come here to peacefully to learn. No, your agenda is if you have any knowledge to pass. That's if you have any knowledge to pass. You are speaking more or less like an Orientalist. Arabic to antagonize the religion. That's what you do. Ṣe sùúrù bàbá Marido. Ṣé Marido náà ni? Mo àpẹlú yín sà. Okay, so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. So níbi báyìí a kì í sọ̀rọ̀ ní orí asán ní pé kẹ́yìn kan sọ lásán. So now ẹ jẹ́ ká gbé báyìí. Ẹ ti join platform gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe rí. Wọ́n ti ṣàlàyé fún yín pé ọ̀rọ̀ Quran, Hadith, Saudi, nǹkan tá à ń treat ní báyìí nìyẹn. So kò dẹ̀ sí ìdí méjì tá a fi máa ń treat ẹ̀. So that káwọn èèyàn wa kan lè bá understand ẹ̀. Ẹ bá lè bá àwọn viewers gbọ́ yín tó pọ̀. So káwọn máa jiyàn lórí English àbí bóyá language kan ṣe understand. Now ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí báyìí. Ẹ ti list àwọn nǹkan márùn-ún. Tẹ́ni pé True Mohammed, right? Ó ní àfihàn àwọn nǹkan wọ̀nyí. Àwọn nǹkan tẹ́ list yẹn ṣé based on your own research abẹ́ gbọ́ abẹ́ ẹ mọ ibi tó tẹ tó wà gangan tẹ́lẹ̀ tọ́ka sí àbí ẹ mọ̀ tó tẹ bá mọ̀ ìtẹ́ bá ní ẹ̀rí fún nínú nǹkan márùn-ún tẹ́ dárúkọ yẹn ẹ sọ fún wa ká start from there ìtẹ́ bá dẹ́ lẹ́rìí fún wa pẹ̀lú lẹ́rìí fún ká move on ó yẹ yín àwọn ètò àwọn tó send request pọ̀ ṣe understand ẹ má jẹ́ ká kàn máa go to and fro so ẹ ti gbọ́ yín mọ́ o so tẹ́ bá ń lẹ́rìí fún ẹ jẹ́ ká mọ̀ tẹ́ bá lẹ́rìí fún ká move forward. Ó yá à ń gbọ́ yín. Hello. Gbọ́ yín Marido. Mo wàhálà network mi break láti ẹ̀kọ́ mi ṣe ń gbọ́ nǹkan tẹ́ ń sọ ni. Nǹkan tí mo sọ láti ẹ̀kan náà ni pé àwọn nǹkan tẹ́ ẹ sọ níbi báyìí àwa máa jiyàn or anything educational platform ni ṣe understand. Náà àwọn nǹkan tí márùn-ún tí ẹ sọ fún bàbá tó tẹ́ ẹ sọ fún tí wọ́n kọ́ kalẹ̀ bàbá wa kan bí ká máa tọ́jú àwọn òbí wa and so many other things tẹ́ ẹ ti sọ ṣe ẹ lẹ́rìí fún àbí ẹ lẹ́rìí fún so ká move on from there. So ká tẹ̀síwájú. So tàwa lè tẹ́lá àwọn afá mi comment section. Ẹ jẹ́ ká gbé wọn wọlé. Tàwa ti rí àfá mi ní comment section. Bàbá Kalamago bóyá àfá dẹ̀ ni wọ́n. Gbọ́yé láti ẹ̀kan. Ẹ dúró síbi tí nẹ́tọ̀kì bá ti dáa tí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ kí ní kéèyàn kan dùn sókè bẹ́ẹ̀ kó ṣe nẹ́tọ̀kì yẹn ti dáa báyìí. Hello. Ṣé nẹ́tọ̀kì yẹn ti dáa? Bẹ́ẹ̀ káàbọ̀. Àwọn bàbá Dr. Sabi yẹ ká lẹ́wọ̀n àwọn èèyàn ò gbogbo rẹ̀. ọwọ́ àdìsálẹ̀ ẹ̀já máa Dr. Sabi yẹ ká lẹ́wọ̀n. Ẹ kálẹ̀ ó lè padà sí ibẹ̀.